fi Àkùránì òwe àbídí o. mo kí Bọ́sẹ̀ Lábẹ́ ọ̀dà. Akínọlá ògbóǹtarìgì nínú onítìátà Nàìjíríà. Ìyàwó wo lo fẹ́ tí ń dè bá rẹ̀? Ọkọ wo ní ń farawọ̀ rẹ̀ wálẹ̀? Ta ní ń járáǹkì? Onítìátà mi ọmọ wípé ọlá ọkọ òun ni ó ń gbóhùn lárugẹ. Yóò wá blow tán ni ó máa ga pásọkọ ẹ̀. Onítìátà ọkùnrin mi ọmọ tàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ọkùnrin mi ọmọ pé tá ìyàwó òun ní ràn òun lọ́wọ́. Nígbà ó bá blow tán ni ó pé ìyàwó òun ò fi tì wọ́n mọ́. Kò sí àdúdú ranran báyìí. Àwọn eléré ibú tí wọ́n ti fi kí ìbúra. Àwọn eléyìí ọba dalé rẹ̀ rú. Wọ́n fẹ́ já wálẹ̀ ni o. Ìràwọ̀ rẹ̀ ò ní í já. Bọ́sẹ̀ Akínọlá ẹ̀ máa wọlé. Pàápàá ni o ẹ kàn kí gbogbo ayé ẹ kí gbogbo èèyàn mo ti ojú yìí pé kòrómù yín mọ́lẹ̀ ẹ̀ lè lọ Malaysia mọ́ ṣé fíìsì àwọn tó wà yìí. Ó ti bàjẹ́. Tá a sì pé gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ gbà yín lálejò ní Malaysia. Kò sí ìbàjẹ́ wọ́n sì gbà wá láìpẹ́ náà. Wọ́n ò tún ṣe fún yín gbogbo àwọn ẹ́mbàsì ni àwọn fíìsà tó jẹ́ pé ó lapse lásìkò kòró yẹn wọ́n ṣàtúnṣe mbẹ̀. Èmi ẹ̀wà kọ̀rọ̀ ó lè yá táwọn ń pè ní Bọ́sẹ̀ Akínọlá gan-an. Bọ́sẹ̀ Akínọlá òṣèré orí ìtàgé ní ọmọ bíbí ìlú Ìbàdàn bíbá ìdẹ́ni mi. Ọmọ Ìbàdàn ni yín níbo la gbolé yín Ìbàdàn. Ilé mọ́tọ̀. Mọ́tọ̀. Ẹnìkan ìtàkínyálé. Mọ́tọ̀. Ẹnìkan ìtàkínyálé abájọ tẹ́ ẹ fi gbóná bá ń fíìmù ó lè tọ́yé gan-an láti ilé ilẹ̀ tí mú wá. Ẹni ẹ̀wà kọ́ ìyá níjó ni Bọ́sẹ̀ Akínọlá bẹ̀rẹ̀ tíátà tó bẹ̀rẹ̀ fíìmù gan. Ó mà ti tó bíi 23 to 24 years ago. 24 years. Bẹ́ẹ̀ni. Ọjọ́ pẹ́ ò ta lè ń sábà bí eyín tó mú yín débẹ̀. Jàre Sọ́balójú. Ta ní jẹ́ bẹ́ẹ̀? Alhaji Jàre Sọ́balójú. Ọ̀pá ní ilé akéde. Bẹ́ẹ̀ni. Bóò ló ṣe jẹ́ àwọn èso ń tíátà. Mo ń sọ tíátà but àwọn náà fà mí lé Loveland lọ́wọ́ lọ́dún náà lọ. Kábíyèsí Olódùmarè ọ̀dọ̀ Loveland lẹ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. tó ń ṣe tíátà rírí ayé. Bẹ́ẹ̀ni nígbà yẹn kí n tó wá padà sọ́dọ̀ Akeem Ofale. Akeem Ofale gan. nígbà tí wọ́n wá ń ṣe Ilé Agodo nígbà yẹn. so òun gan lọ́ta òróró sí i lórí. àgọ́ yín wá kápò wọ́n sílẹ̀. wọ́n pọ̀. blow láti Ìbàdàn kó sì blow lé Èkó kó sì blow l'Abẹ́òkúta kí wọ́n mọ̀ orúkọ rẹ̀ nílùú èbó kó sì jẹ́ Ìbàdàn náà ní gbé tí ò kú mo kó ọjẹ́ Bọ́sẹ̀ Akínọlá ọgbọ́n òun lẹ́ta sí iná ẹ̀ẹ́dọ́gbọ́n sí ni. ò ṣe é dọ́gbọ́n sí Ọlọ́run ní ká fọpẹ́ fún. gbogbo ènìyàn ju Bọ́sẹ̀ Akínọlá Ọlọ́run ní ògo àti ọlá yẹ. mọ̀tà Akínọlá ti Bọ́sẹ̀ Akínọlá ti ṣe yóò tó mélòó ná. ó lè ti tó bíi 9 sí 10 báyìí. ẹwà nù rẹ̀ ńkọ́ yóò tó mélòó. iye ṣe kà. yóò tó 10. ó lè ti jù bẹ́ẹ̀ lọ. yóò tó 30. yóò jù bẹ́ẹ̀ lọ. yóò tó 40. ó ti pẹ́ náà. ó lé 100 inú fíìmù tẹ́ wà nígbà mo ní yóò tó 40 ológójì kẹ̀. mo ní ká fún gbogbo ẹ̀fọ́ lọ́wọ́ lọ́wọ́ mọ̀ pé kò sí pé ìbá ti ṣe ká mọ̀. wọ́n wà ń pé Bọ́sẹ̀ Akínọlá blow ṣé èèyàn ṣàdédé blow ni ẹni wàá kọ́rọ̀ ó lè bá a yá agbọ́kéde àtìpolówó ọjà ń tẹ̀ wá mú wà gan ẹ padà mú wá ẹ lọ rèé mọ̀ mu tíì àbí òye yín nìsín ẹ kọ́kọ́ sọ nọ́mbà yín táwọn èèyàn mọ̀ pè yín sí wàràwàrà nígbà tẹ́ ẹ bá mu tíì ẹ sọ nọ́mbà yẹn lẹ̀ ní èsì fáwọn èèyàn àwọn èèyàn wọ́n fẹ́ bá Bọ́sẹ̀ Akínọlá sọ̀rọ̀. ó yẹ tó. 080 34 75 16 58. ẹ mú wọn lọ reception kan mọ́ ọmọ tí ó pè yẹn padà wá part 2 ẹja gbọ́kéde àti polówó ọjà ẹ kú kalẹ̀. akọ́lẹ̀ olóòtú ọmọ àdábánijà ẹjẹ́ rárá fi ètò sẹ́lẹ̀ńkẹ́jọ ẹjẹ́ ń fi rọ̀ ọ́ bí lásìkò mọ́ àsìkò kò yóò ṣe é múṣọlókun nítorí àwọn oníbàárà wa wọ́n ti ń dé lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ wọ́n sì ní nǹkan tí ó ṣòdo tí wọ́n fẹ́ bá yín sọ ẹjá fètò sẹ́lẹ̀kẹ́jọ ọ̀rọ̀ ọbẹ̀ tó bá dijọ́ mẹ́jọ àtúnrẹ́ kọ́ lórí kọ́ ìpele tó kàn ìpele ìpolówó ni.
hello somebody. Báwo wọlé Emmy One aláṣẹ ìgbà fún iléeṣẹ́ Emmy One Nigeria Limited. Emmy One tó ti go PLC. Àwọn náà lolùdarí àti ọ̀gá àgbà pátápátá fún Emmy One Industry. Níbi tí wọ́n kó àwọn oògùn kò sémọ̀ ní oògùn ìbílẹ̀ jáde. Èyí tí ń fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú kápsù tìlú èbó. Ó sì ń fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú oògùn eléle èbó. Ẹ mọ̀ káàárọ̀ ìyá wa. Káàárọ̀. Sálàáfíà lábáyín. Àlàáfíà ni mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Àlàáfíà ara máa jẹ mi ọmọ yín náà ní Joy Adékúnlé Adéjàre. Olùdásílẹ̀ àti olùdíléeṣẹ́ Emmy One Naturalist Care Limited. Ẹ di gbogbo ẹ̀ pápápá ni. Ẹ̀mí ẹni Corolla ti ń kásẹ̀ ńlẹ̀. Ẹ sì á di gbogbo ẹ̀. Àwa máa ń gbọ́ràn sí ìjọba lẹ́nu. Ìjọba ní ká fi nǹkan bomú. Ká fi bojú. Ká fi bo imú àtẹnu. Wọ́n ní ká máa fi láì jẹ àmàlà, wọ́n ní ká máa fọwọ́. A sì ń fọ̀. Wọ́n ní a máa fi kíní sanitizer sọ̀wọ́ bẹ́ẹ̀. A sì ń ṣe àìgbàdì àárẹ̀ àmì ìraṣà rẹ̀ ó dáa jù lọ dènà àìsàn jù kéèyàn wá wó oògùn kiri lọ. Ọmọ wa wó oògùn lọ. Èwo mo wá fún wa lẹ́ni. Láàárọ̀ yìí mo wá síbi láti wá ṣàlàyé ọ̀rọ̀ lórí tóbi táwọn èèyàn ti lè rí torí kọ́ọ̀lù ti pọ̀ jù. Kọ́ọ̀lù ti gbóná. Mo fẹ́ ká kọ́kọ́ sọ pé. Kí ni wọ́n pè ní Pheneton cleanser oògùn eléyìí tó ojú àjọ lọ́wọ́lọ́wọ́ eléyìí tí ó wá láti iléeṣẹ́ wa tí a ti gbé jáde ó wà ní chemist ó wà láwọn pharmacist wa káàkiri àìmọye alágbàtà tí wọ́n bá wa tà. Oògùn yìí jẹ́ agbánúgbàdé gbàgbọ́dọ̀ ti fọ́gẹ̀dẹ̀gẹ́ ara tó máa mú gbogbo ara wa tó máa jẹ́ kó ṣe yékéyéké. Ọkùnrin lè lo, obìnrin lè lo, ọmọ lè lo, àgbàlagbà lè lo. Ọmọdé kì í ṣe mọ́ bí ọmọ ọdún kan, ọmọ ọdún méjì mọ́ fún ọmọ tí ò tí pọ̀ ọmọ ọdún mẹ́jọ fún lo dákun. Ẹni bá wà ní oyún kó má lò ó. Méjì lò. Bẹ́ẹ̀ ni ẹ má fún lò. Ẹni bá wà ní oyún kó má lò ó. Ẹni tó bá gbọ́ ọmọ dání tọmọ yóò tí pòṣù mẹ́fà tó ṣe ń ṣe exclusive breastfeeding kó má lò ó. Kó mọ̀yàn lọ́wọ́. Kí ni tí Pheneton máa ń ṣe lára? Detoxifier ni. Ṣé rí gbogbo àyè wa? Àwọn ará àbúgbò ọmọ tí a lọ náà mo ṣàlàyé inú omi, nínú afẹ́fẹ́, nínú oúnjẹ, ìdọ̀tí ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń wọ inú ara wa tó jẹ́ pé ó lè ṣe ìdènà fún àlàáfíà wa tó jẹ́ pé wọ́n tiẹ̀ ṣe gbogbo tẹ́sì gan wọ́n lè má rìn tí ń ṣe èèyàn tẹ́lẹ̀ omi orúkọ ayé ní ṣeun ṣùgbọ́n nígbà tẹ́ bá lo Pheneton cleanser á mú gbogbo ìdọ̀tí yẹn á gbà kúrò. Ẹ bá láàárẹ̀ kan tẹ́ ń tọ́jú tó gbé òṣìṣẹ́ mọ́ dáadáa lára yẹn á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ẹlòmíì náà dẹ̀ rí nǹkan tó ń ṣe kò wọ́n rójútu ẹ kọ́kọ́ lo Pheneton cleanser. Ara yín bá ti free ẹ wà rí wípé òun bí tẹ́ wà lójú òògùn kan yóò jáde. Ẹlòmíì ọ̀tọ̀ pa ara yín unity ẹ̀ tọ́ra ó máa gbóná he àwọn obìnrin tó yẹ pé gbogbo nǹkan tó yẹ máa rí ní gbogbo ìgbà lóṣooṣù wọn rí ẹ lo Pheneton cleanser. Ẹni tó ń wojú Ọlọ́run fún ti ọmọ kó lo Pheneton cleanser. Oògùn yìí ó kọjá bẹ́ẹ̀ torí iṣẹ́ tó máa ṣe kókó sẹ́tí ọ̀kọ̀ọ̀kan sí ni pé yóò gbá gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dànù. Ká pátápátá yóò wá free. Oògùn téèyàn wá lò sí yóò wá dáhùn. Òun dàbí pẹtiró tí a máa dà síná tó ọgbàrá jẹlẹ̀ tí a bá jù sọ́nà tí bá. Bó ṣe rí nìyẹn. Àwọn èèyàn tó ti ń lò ohun tí mo ń sọ ni pé iṣẹ́ tó máa ṣe lára mi kọ́ ló máa ṣe lára yín kọ́ ló máa ṣe lára yín kejì n tó bá lára oníkálukú ló máa ṣe. Kò dẹ̀ sẹ́ni tí kò gbogbo ènìyàn àtọkùnrin àtobìnrin ló lè lò nínà ẹ lọ ó wà náwọn chemist. Mo fẹ́ sọ níbí wípé kì í ṣe gbogbo chemist dáwà fúnra wa lè kó lọ nítorí náà a fẹ́ káwọn chemist àwọn pharmacist kan rí sí wa tọ́mọdé bí tí wọ́n ti ń ra ọjà wọn ní wholesale ó wà ń bẹ̀ àti kò dé tí wọ́n bá wá rírà kí wọ́n pe nọ́mbà wa 08034051533 08034051533 tàbí kí wọ́n lọ sí àwọn pharmacy eléyìí tí mo lè dárúkọ gbogbo pharmacy tó wà ọ̀pọ̀lọpọ̀ pharmacy tó wà gan lèmi ò mọ̀ wọ́n tí mo mọ̀ bóyá táwọn jẹ́ pàwọ́ la supply wọn tàbí amẹni tó supply wọn ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ nínú wọn. Ní ìlú Ìwó ẹ lọ sí Odòrì market kẹ́ ẹ pé Bàlíkì lórí 08076138414. Ní ìlú Èrúwà ẹ lọ sí Mapilium Resources kẹ́ ẹ pé 0807869
08078695219 ó wà ní Salem Pharmacy ní Gate, ó wà ní Jogas ní Bẹ̀rẹ̀, ó wà ní Crown Pharmacy ní Challenge, ó dára ní dojúkọ UCH Solution Lágbèmí, ó wà lọ́dọ̀ aláò ṣíàmánu wọn Lágbèmí, ó wà ń bẹ̀. Ẹ lọ sí Dọlápọ̀ Stores ọlọ́gẹ̀dẹ̀ ní Agbeni. Nílùú Ọ̀yọ́ ẹ lọ sí Jọba Pharmacy His Grace Store lẹ́gbẹ̀ẹ́ GT Bank ní Owódé Ọ̀yọ́. Ní ìlú Ìlọrin ẹ lọ sí 2 Sombi Road ní ìlú Ìlọrin, ẹ lọ síbẹ̀ tàbí kẹ́pẹ́ nọ́mbà àwa náà ń tì ẹni tó bá fẹ́ ra wholesale tàbí àwọn marketers àbẹ́ ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa tó fẹ́ máa ta ní ṣọ́ọ̀bù ẹ̀ a máa fún ní sold here àdè máa ta fún ní wholesale price. Ẹ pè nọ́mbà mi 08034051533. àìsàn ní ṣe wá kò ní ṣọmọ wa o, àlàáfíà lójú o. Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà Kàtáwà máa wọlé aláṣẹ àgbà fún lè Kàtáwà pétépété làwọn èèyàn lọ sí tóógèètì ni wọ́n ní àgèrègèrè lọ sí ní tóógèètì ní ilẹ̀ tuntun tí àǹfààní ẹ̀ dé. Yẹmí pẹ́ ó tó dé Yẹmí tá aláàjọ bẹ̀rẹ̀ ètò wàá bọ́ Ọlọ́run sí ìwọ náà ìwọ àtàwọn NBC lẹ́jọ́ ṣòfin fọmísíà ìwọ la ṣojú wa wà kúrúǹtù ìwọ la ṣojú wa lọ́dọ̀ àwọn NBC ọ̀tá aláàjọ bẹ̀rẹ̀ ètò. ọ̀dà ẹ̀ ṣe é báyìí Kàtáwà ẹ kí gbogbo ilé. a kí gbogbo tí wọ́n gbọ́ mi ò náà ní Táíwò Kádírì láti iléeṣẹ́ Kàtáwà Properties Limited. Bàbá lọ́sẹ̀ tó kọjá ẹ wá polówó lẹ̀ àwọn èèyàn wá rọ́ gírígírí wọ́n ní bo nílẹ̀ yẹn gan wà náà. ó wà ní gate tábà tí a máa kọjá tó gate. lẹ́gbẹ̀ẹ́ Guru Maharaji. bẹ́ẹ̀ ni a kọjá Guru Maharaji. ọ̀dà ilẹ̀ ẹ ló ti wà ń bẹ̀ pẹ́ ó sì á jẹ́ sìn níjọba sí i lẹ̀. bó ṣe olúwa ló ṣe ń ṣọlá. bó ṣe wọ náà ní sọlá. nígbà táwa ní 2013 tí a gbé ìgbésẹ̀ pé accusation ni. ok àwọn agbègbè pé ẹ bá wa yọ kúrò nínú accusation. àwọn ìjọba yẹn àwọn ìjọba tó wà àwọn ìjọba àná wọn bá wa yọ kúrò ní accusation. wọn bá wa yọ. ẹ dààmú ẹ yọ. àdààmú àwọn tó ra bẹ̀ lọ́wọ́ wa gan ní láti máa dáwó padà fún wọn ni. bẹ́ẹ̀ ni. ó ti fẹ́ẹ̀ di wàhálà ńgbà náà. ó di wàhálà gan. ara àwọn tó ra ńgbà yẹn mo ṣe ń bọ̀ sí wọ́n pè mí pé àwọn gbọ́ pé wà á ti ń ta mo ní bẹ́ẹ̀ ni ẹ ti gbówó yín padà sá táwọn bá fẹ́ rà sí mo ní máa po mẹ́ta. kábíyèsí Ọlọ́run. báyìí sí bó ṣe ń wọnú studio báyìí ló ń pè mí. ó ti di lọ́pọ̀ mẹ́ta báyìí. tọ́mọ ara ń gbà yẹn. wọn ò bá mọ̀ wọ́n mọ̀ sí gbowó padà ń gbà náà ṣùgbọ́n ta ni wọ́n fi ń fowó rẹ̀ sí sọ́mì. bẹ́ẹ̀ni. ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè yá bí èlò lè yàn deposit láàárọ̀ èyí tí ó fi dò nílẹ̀ ń bẹ̀. mo sọ ní àná pé tó bá san owó tán báyìí ọ̀la wàá gbalẹ̀. tó bá sanwó tán lé ní. tó bá sanwó tán lé ní tó bá dé ọ̀la wàá gbalẹ̀ tó bá gbalẹ̀ tó bá dọ̀tún kó wàá gbowó ẹ̀ padà àtún máa san interest. ó lè wàá pàdé yín lọ́sẹ̀ tí mo pé irọ́ ni Kàtáwà ń pa o. bẹ́ẹ̀ ni àtún máa fún ní interest pé má bínú o. owó gbà má bínú tó bá sanwó lé ní wàá gbalẹ̀ lọ́la. bẹ́ẹ̀ ni. èyí ò dáa bí èlò wà nílẹ̀ náà. 700,000 ni tó bá fẹ́ gbé tán lẹ́ẹ̀kan náà ní sàárín lẹ́ẹ̀kan 700,000 tó bá fẹ́ san díẹ̀ díẹ̀. ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ express. bẹ́ẹ̀ à ń ṣe promo fún oṣù méjì. tí gbogbo amẹ́tì sì wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni promo oṣù méjì là ń ṣe àìfáàsì lánàá ìjẹta lọ sí sáìtì ni. ọ̀dà September 15 ni promo yẹn ló máa lapse. mọ̀ pé ẹ padà lapse ẹ̀ náà nítorí èrò tí demand pọ̀ jù. bẹ́ẹ̀ni nǹkan ló jẹ́ pé nǹkan náà mo wálé ní because àwọn tá a jọ ń ṣiṣẹ́ wọ́n ti gbọ́ ọ̀rọ̀ sí bá a bá bí ni àǹfààní wo làwọn ẹ̀tọ́ bára lẹ̀ ń bẹ̀ ọ́ jẹ náà. àǹfààní tó pọ̀ ló máa jẹ o because kò wà lórí ẹ̀ global survey wà lórí ẹ̀ global layout wà lórí ẹ̀ fencing. tí èyí ṣe pé ẹnìkan kan ṣàdédé bẹ̀bẹ̀ scout wà ńlá ọ̀nà síbi ó wù. no gbogbo ẹ ti wà ní plan wá o òwe ọwọ́ rẹ wo. nígbà lọ́nà máa gbà. nígbà ni iná máa gbà. ẹ mọ ẹ yọ ṣọ́ọ̀bù síbi fún ya síkírá ni kọ́kọ́ fi ṣe bí èrò tí ìpọ̀ ń bí wọn tajà ń bẹ̀ náà. gbogbo ẹ̀ ló ní ìlànà
àtẹ̀lé bẹ́ẹ̀ gbẹ̀lú nílànà àtẹ̀lé àǹfààní pọ̀ tó máa jẹ kò dẹ̀ ní sí pé ọmọ onílẹ̀ ń dá yín láàmú. ó tẹ̀ ti wà lórí ọ̀rọ̀ ilẹ̀ títà ọ̀nà díẹ̀ bẹ́ẹ̀ni yóò tọ́dún mélòó báyìí. àti ìwà báyìí. ọdún mẹ́wàá ọ̀wá pé kàtàwàdà ọ̀wà lágodi. wọ́n pé kàtàwàdà ẹ pàdé. ṣe mọ̀ pé ọ̀rọ̀ lẹ̀ tó bá dalẹ̀ ilẹ̀ máa dún tán. ilẹ̀ léwu ọ̀rọ̀lẹ̀ títà léwu. ọ̀rọ̀lẹ̀ títà léwu. bẹ́ẹ̀ yẹn bá dalẹ̀. tó bá dalẹ̀ ilẹ̀ máa dún tán. kábíyèsí olódùmarè. because ó dalẹ̀ tá a ṣe ń padà bọ̀. tó bá ti wá dà lórí ilẹ̀ tó ti wà lórí ẹ̀ tó dà ó ṣe ń padà bọ̀ ilẹ̀ máa dún tán. kábíyèsí olódùmarè. gbọ́dọ̀. nígbà wo làwọn èèyàn máa pè sí kí wọ́n mọ̀ pé eléyìí ṣe ọ̀dàlẹ̀ balẹ̀ lọ. àtọ̀. ẹ pe nọ́mbà táwọn èèyàn máa pè yín sí nísìn. so Royal Home Estate ó sì ń ta o wọ́n lè pè wá sórí 070 388 04841 ọ̀yá 070 04841 tàbí 080 83 25 35 080 83 25 44 35 ọ lè pè ẹ máa bá mi sọ̀rọ̀ ọ lè pè mí nọ́mbà aláwọ̀kọ́ yẹn ni. mo lágbàlagbà ọ̀rọ̀ kan tẹ́ ẹ jọ ń káàkiri òun ló ti jẹ́ ààrẹ wa tẹ́lẹ̀ rí ẹ wájọ ọmọ tẹ̀léra yín ọ̀rẹ́ lajọ́ òun ọ̀bọ ẹ ti jọ wà ọjọ́ ti pẹ́ ẹ tẹ̀léra yín dókòó náà ẹnìkan lẹ̀ dá yàtà ìmúra fúnra yín tó náà lè sọ gbólóhùn méjì sí. àwọn lè sọ sí ẹ mọ̀ pé Yẹmí Sòǹdé ẹ máa bọ̀ Yẹmí Sòǹdé ẹ máa bọ̀ torí I need endorsement tiẹ̀ náà gẹ́gẹ́ bí pé former chairman former national president ọ̀dà àkọ́rọ̀ ó lè yà Yẹmí o polówó ìṣe mọ̀ sí. ibẹ̀ mọ̀ pé ńgbà tá a jẹ́ pẹ́sidẹ̀ntì táwa fún ilẹ̀. ó bá ń bá àmọ́ kọ́lé lórí ẹ̀ka nìkan yàdá wá pé bí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò ní wá sórí púrógírámù yìí. bí n tọ́ ọmọ kéde ńgbà tó wà ní ààrẹ gbogbo wa pé ẹ mọ̀ sọ ntẹ́ ẹ bá fẹ́ polówó a máa backfire padà a sì máa kó báyàn. ní ìṣẹ́jú kan pàápàá yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ jẹ́ lórí ilẹ̀ yẹn. àyè tó pọ̀ èyí tó jẹ́ kókó fẹ́mi ni pé ẹ bá ra lẹ̀ tọkàn ẹ balẹ̀ tí ò ní wàhálà tó gba ilẹ̀ tó kọ́lé tí ò dá tó sì gbélé yẹn láyọ̀ àtàlàfíà àǹfààní tó lágbára jù ni ẹni bá kọ́lé tó bá gbà á lọ́wọ́ ẹ̀ yọ mọ tí wọ́n ń pè ní. kò ń ṣe 419. kílẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ lákọ̀ọ́kọ́. Global CFO. Global CFO. Global Layout. Global Layout. àti Global Survey. Global Survey ẹ lọ bá tán ẹ sọ nọ́mbà yẹn sí ká tó mọ̀ lọ. ọjọ́ musoló. 388 04 84. máa wọ́ ti bí 12 million. ilé-iṣẹ́ kan ti fún wa nìkan àwa kò yẹ pọ̀ bàbá tó ṣe lọ́nà express bẹ́ẹ̀ náà ara ẹ̀ náà ni. Yẹmí o à ń gbọ́ gudugudugudugudugudugudu lórí Yes Academy. Yes Media Academy. Yes Media Academy. ọ̀túnla ni a wọlé. ọ̀túnla ni ọjọ́ wọlé. bẹ́ẹ̀ ni ìjọ yẹn ni ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa iṣẹ́ tá à ń ṣe yìí. ok lóríṣiríṣi àwọn tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ àwọn tó ti ń ṣe bírú wa ìtàn tó fẹ́ brush ara wọn sí. ok àwọn tí wọ́n jẹ́ managers ní media houses. ok tí wọ́n ń dín kankan mú àbí kejì. ok
bẹ́ẹ̀ lọ àti ẹni tó fẹ́ jẹ́ bí tó fẹ́ mọ bó ṣe ń sọ̀rọ̀ láwùjọ public speaking àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti. oníṣẹ́ tí ẹ̀kọ́ jọ òun kì í ṣe oníṣẹ́ kékeré ọgbẹ́ntọ́ bá ti wá lọ́dọ̀ náà lọ́ láǹfààní àti tọ́ inú ilé irinṣẹ́ yẹn ọ́ láǹfààní àti kọ́ṣẹ́. ẹni tó yà fi yàtọ̀ ní tẹ̀ ń sọ yẹn nítorí pé kì í ṣe pé kákan kọ theoretical ìwé bẹ́ẹ̀ ni practical wà mí. ìwọ náà mọ fetí ara rẹ gbọ́ pé ìyá bá ọ̀rọ̀ tá a ti ń kọ́ lọ́wọ́ ẹ bá lọ́ọ́ ẹ rí i pé wọ́n ti ń ṣiṣẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ ni lára àwọn tá a ti kọ́ kó tó di ìtàn fẹ́ wọlé yìí wọ́n ti ń ṣiṣẹ́ ní online radio. kábíyèsí Olódùmarè ọmọ inú ọgbà ọtí ẹ gbọ́dọ̀ túṣu yọ ṣebí Yẹmí Sòǹdé. Ọlọ́run ni nípasẹ̀ yìí Ọlọ́run ni ọkọ ọmọ tó ti wé kún ibi tí Ọlọ́run ti nọ́mbà wo ni wọ́n mọ̀ pé àwọn tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ yẹn. torí fọ́ọ̀mù ṣì wà ń ta. wọ́n lè wá sí Yẹmí Sòǹdé Media House Yẹmí Sòǹdé Crescent Fẹ́lẹ́lẹ̀ Express lẹ́gbẹ̀ẹ́ wa ń bì. n tiẹ̀ mọ́ bra Yẹmí Bùràtúndé wá bẹ̀ wọ́n wá kọ́ṣẹ́ ń dà mí láàmú pọ̀ ẹ bá fọ́ọ̀mù fún kọ́ lọ lè kọ́ṣẹ́ rédíò ń bẹ̀. 080-355-9 080-355-9-883 àti 080 sáré pè yẹn pápápá 090 29 30 4704 090 ẹ jẹ́ n pè lẹ́ẹ̀kan sẹ́ ní sùúrù mọ̀ pásíkò yín ti lọ 090 29 30 4704. adúpẹ́ pẹ́ òkun Yẹmí Sòǹdé Yes Academy iléèwé tí ó dá wa lójú pé bí wọ́n bá ń pè kíní ká àti ẹ̀dúpẹ́ ògbólérú yìí fúnṣẹ́ rédíò níjọ́ gbogbo freelance wa ní àwọn tí ọ̀kàwé tí wọ́n máa ṣe wúruwúru káàkiri tálẹ̀ǹtì nìkan ò gbé nǹkan àti kéèyàn ó fẹ́ ètò ìwé kún Ọlọ́run. ẹ fẹ́ lẹ́yìn kí kòró ọkọ̀ ṣẹ̀rí kòró NBC ní níbẹ̀ díẹ̀ madam ṣẹ̀rí kòró ní níbẹ̀ díẹ̀ ọkọ̀ wọn. ọ̀tán ṣúgàjà ẹ sì wí fún wa wí fún wa ọ̀nà lẹ́tí ń gbọ́ yìí. ọ̀dà bọ́sẹ̀ káàbọ̀ padà bọ́sẹ̀ Akínọlá káàbọ̀ padà àwọn èèyàn ó ti fẹ́ pe nọ́mbà yín lọ́rùn. ọmọ ṣe fún mi. èmi ìmọ̀ọ́mọ̀ torí pé àwọn míì òǹgbẹ́ ti ń gbẹ wọ́n èmi wọ́n mọ̀ yọ ẹnu afẹ́ bá bọ́sẹ̀ sọ̀rọ̀ mo ti fàjẹ̀sà lóńdì láàlì lọ́wọ́. nígbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ṣíṣe fíìmù ijó nínú yín dùn jù. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé nínú Bíbélì àbí bí wọ́n ṣe kọ́ wa pé gbogbo ọjọ́ dáradára ni. bẹ́ẹ̀ torí bíbí ṣe wà náà eré wa. ṣùgbọ́n ìjọ kan wà tínú èèyàn máa dùn jù. bóyá ìjọ tí mo fọmọ fọkọ ṣá. ìwọ kékeré o ti fọmọ fọkọ. bí. la ilaha illallah Muhammadu rasulillah mo pàtẹ́wọ́ ìjọ yẹn ṣùgbọ́n nínú iṣẹ́ tíátà ìjọ ológun yìí nú díẹ̀ pé tó tí ó ròyìn nú díẹ̀. tí bí a ń gbà tí a iṣẹ́ tán tagbe fáwọn tó wọ́n bá wa tà tí wọ́n tajà wa tán lọ fowó ra mọ́tò tán kó iṣẹ́ wa fún wa. fíìmù wo ló wá gbé yín jáde. Fẹ́ràn mi. Fẹ́ràn mi ọ̀dà ẹja ṣe báyìí èwo lẹ mú wá fún alẹ́ ní tẹ wá polówó lẹ́ni. àmọ̀ pé Àjàbí Ìjì. àmọ̀ pé Àjàbí Ìjì. bẹ́ẹ̀ ni. mo ń gbọ́. àmọ̀ pé Àjàbí Ìjì ni fíìmù tí ó jáde lọ́wọ́lọ́wọ́ tá a ti ń pòpọ̀ láti ọdún tó kọjá. òun gan la fẹ́ gbé lọ sí Màlẹ́ kó tó di pé kòrò wọlé dé. torí gbogbo ibi tí a ní àwọn èèyàn sí náà ti ń pé ẹgbẹ́ wá dó àti gbé lọ sí Dubai àti gbé lọ sí Canada àti ṣe ẹ̀fọn. ta ló ṣe àmọ̀ pé Àjàbí Ìjì Bọ́sẹ̀ Akínọlá. iṣẹ́ Bọ́sẹ̀ Akínọlá ni ọ̀tàn ṣúgà jà. iṣẹ́ àwọn ará Ìbàdàn ni. ṣé àbí sẹ́wọ̀n lẹ fẹ́ gbé lọ Malaysia. bẹ́ẹ̀ni. tí wọ́n ń pé Bọ́sẹ̀ Akínọlá ó fojú wa sọ́nà o. bẹ́ẹ̀ni. ó jẹ́ kó korí bọ kòrónà kọ́mọ wọ bàálù nù. ẹ ti gba físà fún bí èèyàn bíi mẹ́wàá tẹ́ fẹ́ kó lọ àti gbogbo nǹkan. bẹ́ẹ̀ni. kòrónà ọmọ bà nǹkan jẹ́ o. kólọ́mọ́jẹ ká jẹ gbèsè. bẹ́ẹ̀ fẹ́ tì í tàbá. tà ní mọ́tò náà jáde. ó ti jáde láti. ìjì kí ló ní í ṣe kí ló ń sọ.
sọ nípa àṣà àti ìṣe Yorùbá tí àwọn kan máa ń gọ sẹ́yìn ẹ̀ ṣe ìkà. Àṣà èyí Ṣàngó mọ̀ ní ọ̀yà mọ̀ ní Ọlọ́bàtálá mọ̀ ní eléégún mọ̀ ní mọ́tọ̀ aráalé agbolé mọ́tọ̀ mọ́tọ̀ ẹnìkan ìtàkì alẹ́ o. Ó ṣàlàyé nípa àṣà wa bẹ́ẹ̀ ni àti tí wọ́n á gọ sẹ́yìn àti máa fi ṣe. wà ń bẹ Fẹ́mi Adébáyọ̀ Fathia Balógun Rukayat Lawal Bọ́sẹ̀ Àlá fún bọ́jà wà àwọn èèyàn kò ṣàtìlẹ́. gbogbo yín ẹ sara yín pé bẹ́ẹ̀ ọ̀dà bá a bá bí ni ṣé mi a bá tẹ̀ sórí Google ní mi a bá gbé sórí YouTube ṣé wọ́n lè rí wò ń bẹ̀ báyìí. ó máa tójọ Friday kò tó dórí kò tí ì YouTube bẹ́ẹ̀ ni bọ́ ó wà ní àgbéléwò báyìí. ó wà lágbéléwò téèyàn lè rà tí ó fẹ̀yìn tì. gbogbo àwọn tó ń ta fíìmù iléeṣẹ́ wo ló gbé jáde. Epsilon Film Productions ló gbé. iléeṣẹ́ ńlá ni o iléeṣẹ́ aláyọ̀ ní iléeṣẹ́ Epsilon o. bẹ́ẹ̀ ni nígbà yẹn bá gbé jáde kílẹ̀ ń gbé lọ Malaysia tí kòró bá kásẹ̀ ńlẹ̀ tán. a tún ṣe bí fún wọn náà ni. ọ̀dà àbí nígbà tá a sọ pé a fẹ́ gbé nǹkan lọ tí àwọn tó dẹ̀ wà nílé ti ń pé ẹ bá wa gbé nǹkan wa kó jáde. wọ́n ní Péjú Ògúnmọ́lá wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. èé ṣe tó jẹ́ pé àwọn fíìmù tó bá jẹ́ quality báyìí ni Péjú Ògúnmọ́lá máa hàn nínú ẹ̀. Péjú Ògúnmọ́lá náà quality ló náà fún rẹ̀. quality star ni. bẹ́ẹ̀ ni. èyí kàn án ṣàdédé jáde ní ọwọ́ àmúbẹ̀ kẹ́lẹ́. wọ́n ti gba script wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ wọ́n ti rí i pé nǹkan táwọn ilé iṣẹ́ nìkan tó wá ṣe. àwọn bó ni wọ́n ti rí ra láàárọ̀ yìí. gbogbo ibi tí wọ́n ti ń ta sinimá pátápátá ló máa ti rí ra. gbogbo ibi tí wọ́n ti ń ta fíìmù. wọ́n ní fíìmù tí wọ́n máa ń ṣò lára ògiri ni ẹ̀sìn àbúrò fíìmù àgbéléwò. torí bí kòró ṣe di pé ó dé tó ba gbogbo nǹkan. kò jẹ́ káwọn èèyàn máa jókòó papọ̀ nù ọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni lẹ́wọ́ àkókò fi. pé ká gbé ìṣe fáǹfààní wọn kó everybody lè láǹfààní àti wò. Àjàbí Èjè ẹja gbèdé ẹ. Epsilon Movie Production ẹ kú owó níná o. a mọ̀ pé Àjàbí Èjì àpáta pàràpàrà ẹ̀ lájúbà fọ́ ìgò tó dúró ti kanra. Péjú Ògúnmọ́lá ò fara ṣiṣẹ́ bí irú èyí rí nínú sinimá kankan. gangan la mọ̀ pé Àjàbí Èjì ó ní kí wọ́n gbé òkú ọmọ tẹ̀lé òun lẹ́yìn kí ló dé. sinimá tún àmọ̀ pé Àjàbí Èjì Bọ́sẹ̀ Akínọlá ló produce ẹ̀. Múyìwá Adémọ́lá authentic ló direct ẹ̀. Péjú Ògúnmọ́lá Fẹ́mi Adébáyọ̀ Múyìwá Adémọ́lá authentic Bọ́sẹ̀ Akínọlá Ibrahim Yekini ẹlẹ Fathia Balógun Akínọlá ìyá Don Richard Rukayat Lawal ìyá Ìbàdàn Jigoba ọjà Yomi Ọlọ́run ló láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kúkú ti mọ̀ látọjọ́ tó pẹ́ wípé gbogbo sinimá tó ní kìíní tó halẹ̀ tó milẹ̀ tó mi gbòòrò títí tó jẹ́ ojúlówó iléeṣẹ́ Epsilon Movie Productions ló gbé jáde tó ń ta. sinimá titun àmọ̀ pé Àjàbí Èjì multi-million naira project ni ó kọjá bẹ́ẹ̀. grab your copy now. àmọ̀ pé Àjàbí Èjì bí Èjì ṣe ń jà lòun máa jà ó jẹ́ èèyàn. ò lẹ́yìn ìkọjà fún gbogbo ohun ni. lẹ́yìn la mọ̀ pé yẹn bá wò ó láwọn ìwọ̀n ó gbé sàdánkátà fún yín. dandan ni. ọ̀dà ẹ̀ tún sọ nọ́mbà yín lè lẹ́ẹ̀kan táwọn èèyàn bá ti rò bí tí wọ́n bá pàdé inú ẹ̀ kí wọ́n mọ̀ testify wọ́n mọ̀ tẹ̀yìn láago. ọjà tí wọ́n dáyàn lójú lèèyàn máa ṣe kínní ẹ ju nọ́mbà yín lẹ̀ káwọn èèyàn ó pè yín lọ. 080 34 75 16 58 080 34 75 16 58. àdúpẹ́ pẹ́ òkun Bọ́sẹ̀ Akínọlá àtúnjọ pàdé lórí Facebook live Kọ́lá Olóòtú live àtúnjọ pàdé.